ń sọ fáwọn tó ń ṣe wà láìpẹ́ já sáré sọ̀rọ̀ tó kéré kan. Ẹja sáré ṣe kánkànkán àròjọ musolókun nẹ́tíwọ̀kì mi má bàjẹ́ lè ní o. A'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim, alhamdulillahi rabbil alamin, Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa ashabihi wa sallim. Alájà Mansurat wa alaikum salam, Fàjájì wa alaikum salam, Alájà Latifat ẹ káàbọ̀ wa alaikum salam. Ẹ já sáré bá mi share fídíò yìí, ẹ bá mi comment, ẹ bá mi like, ẹ bá mi tẹ love and like toro possible kan flag show wa yìí. Ẹ mọ̀ yín pé gbogbo ẹ̀yin olólùfẹ́ òdodo, mo kí ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, mo kí gbogbo ẹ̀yin tẹ́ pè mí lánàá, mo kí gbogbo ẹ̀yin tẹ́ ṣe pé Ọlọ́run bá ń ṣe dáadáa fún yín, Ọlọ́run fà níyàn kálukú dá lẹ́jọ́. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ, wa alaikum salam Adams Yusuf, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ Afa Abdulhakeem. Afa Abdulhakeem ẹ ṣe mistake lọ́pọ̀lọpọ̀, ẹ dẹ̀ wùwọ́ ẹlẹ́kọ̀ọ́. Mo sọ lánàá sínú fídíò yìí pé mo mọ bí géèmù yẹn ṣe lọ. Hausa máa sọ kíní kan wá ní zato zanibi, kó o rò nǹkan pé bí àǹtí lágbájá ó ṣe ní kó wá sọ síta, ẹ̀ṣẹ̀ mọ́ ni, ẹ̀ṣẹ̀ gidi ni o. Mo mọ̀ pé ẹ̀yin ọlọ́gbọ́n, ẹ̀yin onílàákàyè lẹ pọ̀ lórí platform mi, gbogbo ẹ̀yin tẹ̀sí máa ń fẹ́ gbọ́ ọ̀rọ̀ òdodo, ẹ̀yin lẹ pọ̀ lórí platform mi. Èèyàn kò support Yorùbá Nation, èèyàn kan support Yorùbá Nation, ṣó yẹ ká gbé allegation tí èṣe tiẹ̀ lé lórí ni. Wa alaikum salam Kọ́lás ẹ̀gbọ́n mi láti Dubai. Kò yẹ kí ẹ gbé allegation tí kì í ṣe tiẹ̀ lé lórí. Allegation tí kì í ṣe tẹ́msí ni Afa Abdulhakeem gbélé wọn lórí. Wọ́n fi yín gbá front Afa Abdulhakeem ẹ̀ẹ́dẹ̀ẹ́rọ làákàyín. I'm very sorry to say that. Tora àfáà mi ni yín, mo fẹ́ràn yín. Àmọ́ tòótọ́ ọ̀rọ̀ bá délẹ̀, èmi máa ń fẹ́ gbé pé kí n gbé pé ìjà àfáà tí mo máa fi ń pè yín yẹn kí n gbélẹ̀ kí n bá yín sòótọ́ ọ̀rọ̀ torí pé ẹ̀ láwọn adviser gidi lẹ́gbẹ̀ẹ́. Afa Abdulhakeem tó bá ní kémi àti yín jọ dúró kí n búra, wàláhì wọ́n pè yín, ọ̀rọ̀ yìí ẹ rò jáde láti inú yín ni. Ẹ gbọ́nu fídíò yẹn ni ẹ fẹ́ sọ̀rọ̀ bọ̀ onílàákàyè ni ó yé, ẹ kàn ro nǹkan yẹn, ẹ dẹ̀ falligation yìí kan máa yẹn. Alára ẹran ni. Yorùbá nation is not by force, it's by choice. Tó bá wù mí ni, tí ò bá wù mí, mi ò ní ṣe. Tí ò bá wù mí, mi ò lè ṣe. Allegation burúkú lẹ fi kan MC Olúọmọ. Afa Hakeem ẹ má jẹ́ kán fi yín gbá front lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí. Tí ẹ bá wò pé popularity after all ẹ ti gain nǹkan tẹ́ fẹ́ gain, ẹ ti gain ẹ̀, ẹ ti gain bà lórúkọ jẹ́ tẹ́ fẹ́ bà lórúkọ jẹ́, ẹ ti gain ẹ̀, yes. Àmọ́ zẹ̀ tó lẹ ṣe ẹ rò ó ni, kì í ṣe pé máa yí ẹ gbọ́n bí kankan, ẹ ro kíní yìí pé ó dà pé wọ́n á ṣe ẹ̀dẹ̀ sọ síta. Ẹ wo fídíò tẹ́ tún lọ gbé jáde ń sìn, ẹ wo ẹni tó ní làákàyè rárá, àfà mi o.
àfáà mi Abdulhakeem ẹ wo lẹ́kọ̀ọ́ ẹ wo ńlá ká ẹ onímọ̀ rárá sá. Ìgbòho mo like Ìgbòho, MC Olúọmọ mo like àwọn méjèèjì nítorí pé ògo Islam l'Olúọmọ. Ìgbòho náà ran àwọn kan lọ́wọ́ o nínú Islam o, bọ́ ògo Olúwa làwọn pípù yìí. Ògo Olúwa ni àfáà Abdulhakeem ẹ wo nílàákàyè rárá láàrin yẹn. Apologize yín tẹ̀ ń ṣe yẹn kò make sense. Mo sọ lánàá yìí pé set up ní kinní yìí wọ́n kàn fi máa yẹn lọ gbá front ọ̀rọ̀ yìí ni. Ẹ bá mi share fídíò yìí. Wọ́n kàn lọ fi máa yẹn gbá front ọ̀rọ̀ yìí ni. Àfààní àdìsí Abu Hurairah tẹ̀ ń padà wá ń kó tí ó ló yẹ kẹ́ ẹ rò ní for the first time nígbà tẹ́ ń bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ MC Olúọmọ yìí. Ṣé ẹ ti gbàgbé ni in fact àfà mi ẹ ṣe nǹkan tó ṣe pé mo wá padà ránkì yín wá já lọ́dọ̀ mi. Àfà kan tí mo nífẹ̀ẹ́ sí níyín tẹ́lẹ̀. Àdìsí Abu Hurairah yìí kí ló dé tẹ́ ẹ̀ rántí rẹ̀ nígbà tẹ́ ń bo Olúọmọ jẹ́ yìí. Mo sọ sínú fídíò mi pé Olúọmọ àti Ìgbòho wọ́n ń ṣe oníjà ara wọn o. Ẹ jẹ́ n sọ fún yín MC ìyá kan Florence àbí kinní kan ó yá àfáà Abdulhakeem wọ́n fẹ́ kẹ́ ẹ ṣe fídíò kẹ́ wá ní nígbà tán sọ pé MC ti sọ pé òun ò sọ bẹ́ẹ̀ yìí gbogbo èpè táwọn èèyàn gbé MC jẹ́ kó jẹ́ tiyín kó jẹ́ tàwọn ọmọ yín ẹ lọ sọ bẹ́ẹ̀ torí ìyá kan Florence mo fọ́lò yín tí mo bá fẹ́ yọ àìdá àyàn jáde nínú fídíò rẹ̀ máa fọ́lò rẹ̀ kódà bóorun máa pọ̀ mí oorun ó dà kí n lè rí aburú tó ṣe nínú fídíò yẹn mo fọ́lò yín ó máa kan Florence kinní kan ó kọ́ síbi bẹ́ẹ̀ pé ìdílé MC ìdílé àwọn àti gbogbo àwọn ẹni tó parọ́ mọ́ MC àwọn ò parun tọmọtọmọ ni mo wá rí gbẹ̀yìn gbogbo ẹ̀yin èpè tán ṣẹ̀yẹn obìnrin yẹn ó forí ẹ̀ gbé MC ò ṣẹ̀yìn o MC Olúọmọ ò ṣẹ̀yìn àfáà Abdulhakeem zato lẹ ṣe ẹ rò pé bó ṣe yẹ kó rí leléyìí bó ṣe yẹ kó rí leléyìí ẹ wá lọ sọ bẹ́ẹ̀ old video MC Olúọmọ lẹ lọ gbé sí jẹjà nígbà EndSARS tó fi sọ wípé òun ò kó àwọn tọ́ọ̀gì síta I'm very sure MC Olúọmọ tá à ń sọ wallahi ó ní good heart jẹ̀yìn tẹ́ ẹ já àfà lọ MC Olúọmọ yẹn mutí kì í mu sìgá ẹ lè pè ní jàǹdùkú kì í sì ṣe jàǹdùkú ó lè ṣe nígbà ìmọ̀ ọkàn ẹ má ju wo àfà tó ń kó ti Kùránì fáwọn èèyàn lọ ọkàn ẹ má ju àwọn àfà tó ṣe pé wọ́n ń jókòó sórí àwọ̀ 24/7 lọ torí kò wà ń tọ́lọ́hún ò fẹ́ náà àfáà Abdulhakeem ẹ ṣe mistake ẹ má jẹ́ ká fi yín gbá front lórí ọ̀rọ̀ Yorùbá Nation ẹ dẹ̀ dúró náà ṣé téèyàn bá ṣe Yorùbá Nation kí ló dé tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ nípa pé ẹ ń ṣàìdánù Yorùbá Nation yìí ẹ mọ sáré fi kú tírẹ́tì èèyàn Ọlálékan Wahab ṣó wojú mi dáadáa padà kó wo fídíò eléyìí ẹ bá mi share rẹ̀ kó lè kan gbogbo wọn lára ṣé mo wà nínú ẹni tẹ́ ẹ lè fi kú tírẹ́tì ṣá wàláhì tí n bá dé Nàìjíríà lónìí bí n bá kú ikú Ọlọ́run mo kú èèyàn kankan ló pa mí bẹ́ẹ̀ náà ni àáfàá Judge Ismail ó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation pé ẹ má jà á fìjà ṣe Yorùbá Nation yìí bẹ́ẹ̀ ṣe ń pè tẹ̀ ń fi kú tírẹ́tì rẹ̀ náà ni gbogbo ẹni tó bá wá ti sọ̀rọ̀ lórí yìí pé ẹ má jẹ́ ká ṣe Yorùbá Nation báyìí advice ni àbí ó sọ̀rọ̀ against yín ẹ wà á máa fi ikú tírẹ́tì rẹ̀. wàá máa fi kú tírẹ́tì rẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń kọ́ọ̀lù lánàá yìí tó bá kí ìwọ́dà ìwò sí máa bọ̀ wá Nàìjíríà tí n bá dé Nàìjíríà kò láì kò sí ní tẹ́ ẹ ṣe Ọlọ́run tọ́lọ̀ ń bá wá fún yín lágbára tẹ́ ẹ bá wá rí mi mú tẹ́ ẹ bá wá pa mí wàláhì ikú Ọlọ́run lèmi kú èmi kì í ṣe kú yín mo kú o kì í ṣe ẹ̀yin lẹ pa mí o Ọlọ́run kàn fi yín ṣe sábàbí orí burúkú ni. àfáà Abdulhakeem ṣe rí Yorùbá Nation kì í ṣe dandan o ẹni tó bá wù ní kó ṣe rálì yín tẹ́ fẹ́ lọ ṣe tẹ́ fi rò pé bí MC lè dá àwọn èèyàn síta tẹ́ fi sọ̀rọ̀ àìnílàákàyè síta yẹn wàláhì làázìm MC ò rí tiyín rò ṣé ẹ gbọ́ tòótọ́ kò rí tiyín rò bẹ́ẹ̀ làwọn ọmọ rẹ̀ kò rí tiyín rò torí pé wọ́n ní tán gbé síwájú tiwọn tí wọ́n rán Yorùbá Nation a lè ṣe Yorùbá Nation
kì í ṣe pé Yorùbá Nation wù mí torí pé ìwẹ̀ ẹ̀yin Yorùbá máa ń báyàn lẹ́rù ni asọ̀rọ̀ àná di bá mi mọ̀ọ́yàn lọ́wọ́ nìyẹn. Alfa Abdulhakeem gbogbo fídíò tẹ̀ ń padà ṣe é dákun sójú òwá tì yín ojú tì yín ẹ wá sẹ̀ ní èèyàn ara náà lẹ́mc ẹ sì jọmọ ìlú mi kò ìwọ̀n á mọ̀ bí mo ṣe fẹ́ sọ̀rọ̀ sí yín kí n fọ̀rọ̀ gbá yín ní orí ìmọ̀ bí mo ṣe fẹ́ sọ fún yín pé làákà yín kúrú. Number one ni wípé ṣé ẹ mọ̀ pé fídíò tẹ́ ẹ ṣe yẹn every year tí wọ́n bá ń gbé wá tí àwọn ọmọ bàbá tẹ́ ẹ falligation kan Koko Zaria àtẹ̀mísí Olúọmọ yìí tẹ́ ẹ falligation burúkú yìí kan tí àwọn méjèèjì bá ń wo àwọn kinní yìí àwọn ọmọ wọn bá ń rí ẹ falligation pààyàn pa bàbá wọn ni tó bá ṣe pé MC ò lẹ́mìí Ọlọ́run tó bá gbé yín ẹ ṣẹ̀ wọ́n deformation of character tẹ́ ẹ ṣe yẹn torí pé number one you don't have your proof. You say it in your video. You don't have your proof. Ní proof pé máa yí ṣe nǹkan yẹn lóòótọ́. Ẹni wọ́n ń jẹun nílé oúnjẹ. Alfa Abdulhakeem ẹni wọ́n ń jẹun nílé oúnjẹ lẹ́yìn gbọ́ tí wọ́n ń sọ ẹ̀dẹ̀ jáde síta bẹ́ẹ̀. Bí ọ̀pọ̀ ẹni tó pọlọ rẹ̀ yòrò ẹ wá jáde síta bẹ́ẹ̀ yẹn ẹ kàn wá sọ bẹ́ẹ̀. Alfa mi mo like yín gan o. Mo like yín gan o ojú tẹ́ ẹ ṣe yẹn lọ o. Ọlọ́run. Yorùbá Nation àníkẹ́ máa ń nífẹ̀ẹ́ rẹ̀ àwa náà fẹ́ nira fílùú wa à ń fẹ́ ìfọ̀kànbalẹ̀ fúlùú wa ni a máa ń kí wá ṣe pé kẹ́ ẹ máa fi nǹkan tí yóò ṣe tèèyàn kẹ́ ẹ máa gbélé lórí. kì í ṣe for example sí MC láwọn fáǹsì tiẹ̀ tán fẹ́ràn rẹ̀ èèyàn mi lè bọ́ sórí post kẹ́ ẹ sọ̀rọ̀ kó bu yín pé wáyé tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ fẹ́ MC èèyàn mi lè bọ́ sórí fáǹsì kí náà ń porúkọ ẹ̀ tẹ́ ẹ ń sọ yìí Ìgbòho èèyàn mi lè bọ́ sórí tó ṣe pé fáǹsì Ìgbòho ni kó bọ́ sórí péjì yín kó bú yín pé ẹ ṣe lè sọ̀rọ̀ Ìgbòho ń kálukú ló ní fáǹsì tiẹ̀ afá yìí mo wà lórí live ń kálukú ló ní fáǹsì tiẹ̀ so Yorùbá Nation is not by force it's by choice tẹ̀mísí bá lóun ò ṣe ní Yorùbá Nation you have nothing to do. Mo like Yorùbá Nation àmọ́ ẹ lọ stop àbòsí. You said I don't want to join Yorùbá Nation. I love Yorùbá Nation. But àbòsí ń bẹ láàrin yín. Àbòsí ń bẹ láàrin yín. Wọ́n dẹ̀ fi àfáàyè Ọlọ́run ọba tó lẹ̀mí mi gbọ́ wọ́n fi àfáàyè gbá fọ́ǹtì lórí ọ̀rọ̀ yìí ni. Ṣé rí ntáyé bá sọ ni dáná fi búyàn bó bá dọ̀la o. Wọ́n fi gbá fọ́ǹtì pé ẹ̀yin lọ sọ síta o. Bí a tó bá sọ tá a bá ti sọ apá rẹ̀ yóò jábọ́ yóò fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ MC ò sì rí ti yín rò torí bó ṣe jẹ́ nìyẹn bó ṣe jẹ́ nìyẹn you have long way to go afa yìí ẹ wá tún fi system tọrọ owó ẹ lójútì Àjọkẹ́ o èmi ọmọ ẹ̀sọ́ ọmọ ajagun ọmọ kan ṣoṣo tí ìyá àti bàbá rẹ̀ ń pè children lójú tí ẹ bàyàn ló kọjá ẹni ó yẹ kó tún fún yín lówó nítorí bẹ́yìn ṣoore fún ni óre wìrì wúlẹ̀ ṣe fún ẹ bàyàn lórúkọ jẹ́ ẹ lẹ́ ṣoore fún ok kí wọ́n á má allegation kí wọ́n á ní Alfa Abdulhakeem ti fàdíyà o rapist Alfa Abdulhakeem kó wá dọ̀la kí wọ́n á ní mo ṣe yín lóore nítorí pé kọ́mọ̀ bá máa pè yín bẹ́ẹ̀ ṣé inú yín ó dùn sí òótọ́ ọ̀rọ̀ korò lára yín o ṣé inú yín ó dùn sí àwa náà ń fẹ́ rọrùn fúnlẹ̀ Yorùbá àwa náà ń fẹ́ rọrùn fáwọn ọmọ ìyá wa so easy ni gbogbo ẹni tó bá wà wà lókè òkun pátápátá ìyà gbogbo wa ń jẹ I'm professional in London is like you are suffering kò lè dàbí Nàìjíríà kò lè dàbí Nàìjíríà no place like home kì í ṣe yín pa aláìkí Yorùbá Nation bọ́ ẹ kúrò ní diọ́tẹ̀ ẹ kó ń bi rọ̀bọ̀rẹ́bẹ̀ tẹ̀ ń ṣe yìí rọ̀bọ̀rẹ́bẹ̀ la Alfa Abdulhakeem lẹ ṣe àti àáfà kan náà ṣe fídíò àkànlámọ kíní kan Saheed Shittu kíní kan ò ń ṣépè fún gbogbo wọn èpè tó ṣe yóò jẹ́ tiẹ̀ tọmọtọmọ àfi tó bá ṣe pé Alfa Abdulhakeem ò parọ́ mọ́ MC lókù torí Alfa Abdulhakeem ò parọ́ mọ́ MC ni àáfà ẹ dákun kọ́ mọ kí yín kan wá parọ́ mọ́ yàn kó sọ̀rọ̀ nǹkan báyìí orú èsì wo lẹ fẹ́ fún orú báwù wo lẹ fẹ́ ṣe fún tán Alfa Abdulhakeem ẹ lọ sun mẹ́ta tẹ̀dá ń sùn tẹ́ bá ní orú àwọn obìnrin bíi mi mo mọ̀ pé bí n bá sọ bẹ́ẹ̀ lé Ọlọ́run ní fún yín lórí obìnrin bíi mi tẹ́ bá ní orú obìnrin bíi mi ẹ̀ bá sì ní rest of mind
tẹ́ bá lóru obìnrin bí mi máa bá yín wí tààràtàrà máa bá yín wí baálé mi ẹ ṣe wọ́n ṣe bálabàlá bí tẹ́ ẹ̀ sọ sí báyìí kí ló kàn yín pẹ̀lú tẹ́ ẹ lọ sọ yẹn. Afábílákẹ́ má torí fíìmù kẹ́ fi bà ọjọ́ ọ̀la àwọn ọmọ yín jẹ́ náà. Yes, Yorùbá nation now, we want Yorùbá nation, bọ́ ẹ lọ ronú yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe Yorùbá nation inú yín ò dá síra yín ọlọ́tẹ̀ ni yín ọlọ́tẹ̀ ni gbogbo yín. Téèyàn kan bá ti sọ̀rọ̀ ẹ lọ wo kọ́mẹ́ǹtì tán máa ń kọ́mẹ́ǹtì lábẹ́ ẹni tó bá sọ pé ẹja fi inú kan ṣe Yorùbá nation ìgbà wo èpè lẹ́ẹ̀mọ́ ṣẹ́ ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe Yorùbá nation ẹ jẹ́ kí n lé kíní kan sí yín mo béèrè question kan ìrìnyàn kan dá mi lóhùn tẹ́ bá gba Yorùbá nation tán ta lẹ fẹ́ fi jẹ president á ti bẹ̀rẹ̀ sí para wa ta lẹ fẹ́ fi jẹ vice president ta lẹ fẹ́ fi jẹ kíní kan ta lẹ fẹ́ fi jẹ accountant ẹ mọ̀ para yín lórí ìyẹn náà torí ẹ̀yin tẹ̀ ń ṣe báyìí tínú yín ò tí ì mọ̀ tẹ́ ẹ ti ń ró èrò burúkú definitely Ìgbòho fúra o wẹ̀yìn wo sórí bó ṣe ń ṣe zàtó fún zàtó ìmọ̀ bí mo ṣe fẹ́ sọ zàtó yẹn ní Yorùbá fún yín kó lè yé yín bó ṣe ń ṣe zàtó fún Olúọmọsí bẹ́ẹ̀ ni wọ́n padà ṣe zàtó fún wọn náà lọ́jọ́ ọ̀la tó bá délẹ̀ tán o Yorùbá ni o trust nobody ẹ má torí pé nítorí pé ẹ fẹ́ dáńbì kankan bá èèyàn kan jẹ́ náà ẹ má torí pé ẹ fẹ́ dá lọ́dẹ èèyàn kankan fi bá tèèyàn kan jẹ́. Afábílákẹ́ mọ̀ ó dà pé ń jọ́ tẹ́ sọ̀rọ̀ yẹn bí ebi ń pa yín nítorí ẹ̀ sọ̀rọ̀ ẹni tí ó wà òkè rárá ẹ̀ sọ̀rọ̀ ẹni tó wà òkè rárá káwá àzùm pé ẹ tiẹ̀ wá gbọ́ orú ẹ̀ ṣé béèyàn ló ṣe pàṣẹ yín tẹ́yìn fi dọ́dọ̀ MC tẹ́ fi dọ́dọ̀ kí náà korúkọ ẹ̀ Ìgbòho kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe ẹ rí yẹn tí ó tọpa sẹ́yìn dọ́dọ̀ Olúọmọ náà a gbọ́ nǹkan báyìí o ẹ gbọ́ ṣe lóòótọ́ ni ẹ wá lẹ ṣe lóore lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá ló kọjẹ́ tán lẹ́yìn ìgbà tẹ́ ẹ borúkọ rẹ̀ jẹ́ tán ẹ wá lẹ ṣe lóore ṣé ẹ lè dílítì fídíò tẹ́ ẹ ṣe yẹn ni ṣé tí tó bá gbà lọ yóò gbà bọ̀ ni àwọn ẹni tẹ́ ẹ ti sọ pé Olúọmọ apààyàn gbogbo àwọn kọmọtétọ̀ sọnù orí Facebook tí wọ́n bẹ̀rẹ̀ sí kọ́mẹ́ǹtì èèyàn tí Olúọmọ ò pa fámìlì ẹ̀ rí tẹ́ ẹ lọ sọ pé ó pa fámìlì yín tẹ́ ẹ sọ pé ó ti pààyàn ó ti ṣe kinní kan subhanallah ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní kọ́mẹ́ǹtì báyìí lọ́lọ́run ó fi gbé wọná yóò fi dáṣẹ́ rẹ̀ níwájú Ọlọ́run kọ́mẹ́ǹtì lọ́lọ́run ó fi dáṣẹ́ rẹ̀ èèyàn nínú níwájú Ọlọ́run kì í ṣe dandan ní ká ṣe Yorùbá nation náà tó bá wù mí ni màá ṣe wọ́n hàdí mi sí gúrùpù wọn mo dẹ̀ sọ fún wọn mo ní ọ̀rọ̀ mi ò lè papọ̀ mọ́ tí torí bẹ́ẹ̀ bá gbọ́rọ̀ wá tí n bá sọ pé ẹja ṣe bá ẹ̀ ní ṣe so ẹ má hàdí mi sí. ẹ má hàdí mi sí ẹ wá lẹ́wẹ̀ẹ́ láwàní pupa kọ́ o ó yẹ kẹ́ ẹ lọ ní káwọn ìyàwó yín ó ṣe nǹkan oṣù ni nǹkan oṣù ló yẹ kẹ́ ẹ wé má láwàní yín kẹ́ ẹ wá gbé lọ kẹ́ ẹ gbé jáde ẹ rò pé gbogbo téèyàn ò bá fi inú mímọ́ ṣe láyé ṣe rò pé máa ń sọ sídìí ni ẹ lọ jẹ́nu gbogbo yín ọmọ Yorùbá nation now Yorùbá nation now Yorùbá nation sẹ́nu yín mọ́ now sẹ́nu yín funfun now ṣé ẹ níbẹ̀rù Ọlọ́run lórí Yorùbá nation tẹ́ ẹ̀ ṣe ṣé ẹ fẹ́ wó téèyàn kan kẹ́ ẹ fi gbéyàn kan dìde Yorùbá nation tẹ́ ẹ̀ ṣe ẹ dẹ̀ mọ̀ wò ọ̀rọ̀ Yorùbá nation géèmù ni ẹ mọ̀ wo fíìmù géèmù yìí ó dìgbà tó bá di 2023 àbí kí ní tán bá náà fẹ́ dìbò kẹ́ tó mọ̀ pé Yorùbá nation tí gbogbo yín ránjú sí géèmù ni àwọn ẹni tó lead yín ti gbowó iṣẹ́ wọn ọdún wọn fẹ́ ṣe fáwọn own good ni bọ̀ wọ́n ti gbowó iṣẹ́ wọn gbogbo àwọn ẹni tó lead yín ìzẹ́dà kẹ́ gbà àbí kẹ́ ṣépè fún ìyá yín kò sí tó èpè náà lẹ́ lè ṣe kò sí ní tẹ́ lè ṣe fèmí èpè náà ni àbí ẹ lọ di Ògún tí ó ti disappear látijọ́ ìtí òṣìṣẹ́ mọ́ kẹ́ lọ fi ṣépè torí tẹ́lẹ̀ tí MC bá dáríjì yín Afábílákẹ́ mi ẹlẹ́dàá rẹ̀ ò lè dáríjì yín Ọlọ́run ẹ̀ ń fẹ́ fún mo tún wò lórí YouTube láàárọ̀ ẹ̀ tún ṣe pé Tinubu tana gbé sí orí àga tí ò ní sọ̀pàkọ́ tó bá sẹ̀yìn gẹlẹ́ wà ń pò olórí àwọn ẹni tá à ń kége ẹ̀ jẹ́ jù bẹ́ẹ̀ lọ ṣé bá ta tíntín náà fi tọ́ yín lẹ́nu ìwò lórí Yorùbá nation tẹ́ ẹ fi ń sọ tó wù yín Afábílákẹ́ má jẹun go deeply o tí má go deeply fún yín wà lẹ́yìn ẹ hate mi pátápátá bẹ́ẹ̀ ṣe máa ń sọ pé ẹ like mi ẹ máa ń gbádùn programu mi mo fẹ́ kẹ́ ẹ gbádùn eléyìí náà
ṣe mọ̀ pé tí mo bá sọ̀rọ̀ sáwọn èèyàn táwọn èèyàn bá ṣàìdá tí mo bá sọ̀rọ̀ sí wọn ẹ máa lẹ ń gbádùn ẹ mo fẹ́ kẹ́ ẹ gbádùn eléyìí náà tí mo bá gbọ́ pé ẹ sọ ẹ tiẹ̀ lọ jáde tẹ bá jáde ẹ tún fẹ́ fún èmi lágbára láti kóbò yín padà ni. ẹ̀rù bà mí lórí gbogbo yìí ń bẹ̀rù gẹ́gẹ́ yín tẹ̀ wọ́n halẹ̀ mọ́ mi lórí ìgbà tí mi it's like you want to waste your life waste njọ́ tí ìyá àti bàbá mi bí mi sẹ́ wà ń bẹ̀ ni èmi tí mo kọ́ 135 lọ́dọ̀ ọlọ́ ń lu ọkọ mi gbó tútù ni ẹ má jà lọ bí àwàdà orí ẹ nídìí láti pé ká bá yín sọ̀rọ̀ gidi Alfa Blakim gbogbo ẹ̀yin àfọ̀n láwà ní ẹ pé Alfa Blakim sí ọ̀dà ni ẹ má ṣe Yorùbá nìṣẹ́ bẹ́ẹ̀ má bá ṣé bẹ́ẹ̀ tẹ́mísì lárí tó bá yẹ tó padà mọ́ pariwo gbogbo àwọn ségò náà ségò ló fẹ́ pa wọ́n o kíní kan lẹ rí hábà ẹ bẹ̀rù ọlọ́ọ̀nà ẹ bẹ̀rù ọlọ́run Alfa Blakim ẹ fi bẹ̀rù ọlọ́run ṣe ẹ sọ̀rọ̀ pé fún wọn pẹ̀lú ikima tẹ bá fẹ́ gbọ́rọ̀ kalẹ̀ bí akẹ́ kọ́kọ́ máa rò ó ṣé tí mo bá sọ nǹkan báyìí ẹ wá lẹ́ rìgírẹ́tì wà láì mo mọ̀ pé ẹ̀ ń kábàámọ̀ ń tẹ̀ sọ ọlọ́run ẹ̀ ń kábàámọ̀ ń tẹ̀ sọ ẹ lẹ́ rìgírẹ́tì ẹ̀ rìgírẹ́tì gini. Okay, daddy mi small English ọmọ akin ẹ dákun torí ọlọ́run gbogbo àwa Yorùbá nation ìmọ̀ràn mi fún gbogbo yín again ẹ dákun ṣe rí ẹ jẹ́ kí ká fi ìfẹ́ ká fi bára wa lò kò sífẹ́ láàrin wa a kàn fẹ́ gba Yorùbá nation a kàn fẹ́ dá dúró ni kò sífẹ́ ẹ jẹ́ fúnra wa ẹ jẹ́ ká bẹ lóhùn fúnra wa àìsí ìfẹ́ yẹn ló fa gbogbo ń tà ń sọ yìí èmi ò against yín ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe Yorùbá nation ẹ lọ ṣe ẹ mọ̀ pé mo ti sọ láti day one pé èmi ọmọ Yorùbá ni mí lóòótọ́ bọ́ mi ò mọ̀ ń pa ọ̀rọ̀ Yorùbá tẹ́ bá sì sọ̀rọ̀ mo lè fẹ́ sọ̀rọ̀ tí ó against yín èmi ò ṣe bá yín dá sí bọ́ Alfa Blakim yìí irọ́ náà pamọ́ MC Ọlọ́run wọ́n ro nǹkan yẹn lọ́kàn ní nǹkan sọ síta pé bẹ́ẹ̀ bó ṣe yẹ kó rí ni tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ Zatozanebi ẹ lọ wá Haúsá tí ó tù fún yín gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí pé Fúlàní ni ó waste ya yín lágbára Ọlọ́run wọlá Káàbà Mọ̀dínà yóò wọlá gbogbo ibikíbi tí wọ́n ti kírun lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí gbogbo owó tó sọ pé Fúlàní ni ó waste ya láyé tó bá wọ Nàìjíríà lágbára Ọlọ́run Fúlàní ni ó pa gbogbo ìdílé yín o bí hìzìnìlà àfi tó bá ṣe pé mo wá ṣàbòsí fún yín lórí social media yìí ló kù kí ló dé tá a máa ń ṣe bẹ́ẹ̀ náà ẹ wàá fẹ́ràn èèyàn ẹ sì máa kó ègún sórí ara yín fẹ́ràn àwọn èèyàn ẹ sì máa kó ègún sórí ara yín Yorùbá nation now èmi náà fẹ́ Yorùbá nation bọ́ ẹ lọ jẹ́nu yín ó mọ́ tẹ́ ẹ bá ń fẹ́ now tí ẹ bá fẹ́ kó now ṣe mọ́ ọ̀rọ̀ náà dàbí ọ̀rọ̀ bí ìgbà pé fẹ́ fi bluetooth sí bluetooth gbórin sẹ́mọ̀ pé yóò rà mọ́ lọ tíntìntín tó bá yá yóò padà sẹ́yìn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Yorùbá nation yóò padà rí o tẹ́ ẹ bá lọ jẹ́ kínú yín ó mọ́ kẹ́ ẹ lọ jókòó kẹ́ ẹ fi mọ́ ṣọ̀kan kẹ́ ẹ finú konú kẹ́ ẹ fi mọ́ ṣọ̀kan bẹ́ẹ̀ lọ̀rọ̀ Yorùbá nation ó padà rí kí n ṣe dandan ni tí pati bá lòun ò ṣe Yorùbá nation ẹ fi ilẹ̀ tí pati bí bá lòun ò ṣe ń tó pa mí lẹ́rọ ojú ni pé MC ẹlẹ́mọ̀ mo sì ṣe ọlọ́ọ̀rẹ́ ni mo sì ya àjàgà ẹ ya àjàgà lẹ́rún èèyàn tí bá ṣe ń yọ àjàgà nu tẹ́ ẹ bá tiẹ̀ wá rò bẹ́ẹ̀ ó ní system ẹ jẹ́ ń kọ́ yín làákà ìgbà mi tẹ́ ẹ bá fẹ́ ro nǹkan fún yàn bẹ́ẹ̀ làákà ilẹ̀ fi sọ pé MC Olúọmọ à ń bọ̀ wá ṣe rálì lẹ́kọ̀ọ́ ẹ̀yin náà bá wa wà ta láti rálì wa yóò gbọ́dọ̀ dàrú o kàlás kò ní ìdíkẹ́ sọ pé ó fẹ́ pa Ìgbòho ẹ wá ń kéde wọn gbọ́dọ̀ pa gbogbo wọn gbọ́dọ̀ pa gbogbo wọn gbọ́dọ̀ pa ẹgbẹ̀lẹ́ dádì Ìgbòho bó Sunday Ìgbòho chief ok sọ ọkọ ẹ máa ń fọ olóyè sí olóyè chief professor Ìgbòho ẹ̀yin náà ẹ bá wa jáde ẹ bá wa sọ fún wọn pé ẹ̀yin àti MC Olúọmọ ẹ̀ níjà tó bá ṣe pé ẹ̀yin náà sì mi àbòsí ẹ wà nínú setup tí mo gbọ́n torí wọn lè wà nù setup yẹn ẹ̀yin lẹ gbá àfa yìí ń dìta bí mo ṣe gbọ́ ọ̀nà tẹ́ ẹ̀ bá wá sínú setup yẹn olóyè Sunday Igboho ẹ̀yin náà ṣe short video pé mi ò mọ sí o mi ò mọ ibi tá a fà yìí ti gbọ́ o ibi tá a fi clear mind àwọn èèyàn nìyẹn èmi àti aláyé yìí àníjà torí bí mo ṣe gbọ́ ẹ rí pé mi sọ pé bí mo ṣe gbọ́ wọn lẹ gbáǹdì síta lọ gbá fronti ọmọlọmọ là ń ránṣẹ́ ẹdẹ tòrótòró àwọn náà sì gọ̀ wọn bọ́ta wọn kàn sọ ni ẹ gbọ́dọ̀ pa gbogbo ẹ gbọ́dọ̀ pa gbogbo àwọn ọmọ Ọ̀ṣun sì máa ń ní làákàyè kí ló dé àfa Akimu àwọn ọmọ Ọ̀ṣun máa ń gbọ́n gan nífa
kí ló tẹ̀yìn ṣe bẹ́ẹ̀ yẹn. ọlọ́run ṣàánú wa. mo ní oríire kan wọlé dé fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. ọlọ́run ní ṣe wá lópò. ìwọ tó bá ṣe pé opó ni ọ́ tó ṣe pópó ni ọ́, àwọn kan wà tán máa ń pera wọn lópó, opó ayé, opó kìnnì kan, opó gidi là ń fẹ́ o. tó bá ṣe pópó ni ọ́, tó bá lọ́mọ 10, àwọn kan gbé ètò kan kalẹ̀ ìjọba ni. wọ́n á rán máa fún ọmọ ẹ ní scholarship, gbogbo nǹkan school wọ́n á fún ní ẹni pọ̀ ọ̀rọ̀ education rẹ̀, wọ́n á máa rán school. ó lọ wá school tó bá wà ní ẹ̀bá ilé ẹ̀. ìwọ tó bá nídìí ẹ̀ tó bá fẹ́ offer yín, inbox mi. tó bá ti inbox mi, màá fún ọ ní nọ́mbà tí wàá pè tó confam ni àwọn èèyàn ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. ìwọ tó bá jẹ́ opó, tó bá ní ọmọ lọ́wọ́ tí family ọkọ àbí wọn bọ́ dá sí, inbox mi. inbox mi. so tó bá ti inbox mi yẹn, ó ní àwọn question tí wọ́n á bi ẹ́. ọmọ ẹ títí tí ó fi wọ university level wọ́n mọ̀ bọ̀ tọ̀ tí ò sí pé ọ̀rọ̀ kankan, wọ́n dẹ̀ máa fún lówó oúnjẹ every month. ẹ jọ̀ọ́ tí ò bá tiẹ̀ fẹ́ share kíní ìtẹ́lẹ̀, bá mi share rẹ̀ nítorí wípé mo sọ̀rọ̀ tí ó tiẹ̀ tún help àwọn widows tí ó ṣe wọ́n láǹfààní. ìwọ tó bá jẹ́ opó tọkọ ẹ ti kú lẹ́ẹ̀kan sí, inbox mi. àwọn tí ó bọ̀ rán àwọn ọmọ ẹ ní school, wọ́n á máa fún lówó oúnjẹ. tó bá rẹ̀ wọ́n lọ hospital tí wọ́n á gbé lọ, tí wọ́n á direct ẹ lọ. wàá lọ wá school tó bá wà ní ẹ̀bá ilé ẹ̀, àwọn ni wọ́n á lọ sanwó school títí tọmọ yìí ó fi jáde, títí tí ó fi wọ university level. àfi gbogbo school tó bá fẹ́ lọ. kí wá ṣe Nàìjíríà nìkan náà wà all over. kódà tó bá wà London, tó bá nídìí offer inbox mi. tó bá wà ní Dubai, tó bá nídìí offer inbox mi. gbogbo ìlú tó bá wù kó wà, ìwọ inbox mi lórí offer yìí. ẹ jọ̀ọ́ mi ò lè type nọ́mbà sí ibi iṣẹ́ ni mo wẹ̀ rí. àjẹ́ la wà. so gbogbo ẹ̀yin tẹ́ nídìí nọ́mbà mi, tó bá yá padà sí calling show bí àti mo bá lọlé fún ọlùdé, à ṣe calling show, á bára wa sọ̀rọ̀. àmì ẹ dákun àwa Yorùbá ẹja finú konú. wọ́n wá bí Ọlọ́run fún gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò lónìí, àtẹ̀yin tẹ́ wá ṣépè, gbogbo ẹ̀yin tẹ́ wá ṣàdúrà fàjọkẹ́ náà, Ọlọ́run bá ń ṣe dáadáa fún yín. mọ́ bá ti yín jẹ́ o, mọ́ dọ̀rọ̀ yín rú. gbogbo tẹ́ ẹ̀ fẹ́ ti dáadáa, Ọlọ́run bá ń ṣe fún yín. ìwé tẹ́ ẹ̀kọ́ láburú, Ọlọ́run bá yín kọ́. dádì mi Àbú Àwẹ̀rọ, Ọlọ́run bá ṣe dáadáa fún yín. dádì mi Alhaji Abdulhakeem, Ọlọ́run bá ṣe dáadáa fẹ́yìn náà. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátá nílé lóko lẹ́yìn odi, Ọlọ́run bá ń dìde àánú fún yín o. àwọn agbénipa ò ní gbé yín pa. ọkọ mi crown winner, ọkọ mi àbí kí ló kọ yín náà, ọkọ mi olówó orí ọkọ Àjọkẹ́ ń bẹ lórí péjì yìí, ọkọ mi number 8. Ọlọ́run bá ń ṣe dáadáa fẹ́yìn náà. mọ́ dojú tì yín. gbogbo tẹ́ ẹ̀ fẹ́ ti dáadáa, Ọlọ́run bá ń ṣe fún yín. èyí tẹ́ ẹ̀kọ́ láburú, Ọlọ́run bá yín kọ́. Ọlọ́run mo bí Ọlọ́run fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko lẹ́yìn odisẹ́, àti jẹ àti mu àti ná àti lò. kò ní nira fún yín lágbára Ọlọ́run. gbogbo ilé tí wọ́n ń gbóná lọ́wọ́lọ́wọ́, Ọlọ́run bá wa bu òróró òtura sí o. wọlá àjẹkà ṣoṣo Ọlọ́run, wọlá àánú Ọlọ́run, wọlá àṣẹ Ọlọ́run. gbogbo èpè táwọn èèyàn wá gbé ọ̀tá MC ṣẹ́, torí pé ọ̀tá rẹ̀ lẹ gbé èpè rẹ̀ ṣẹ́. gbogbo èpè tẹ́ ṣẹ́, àní sọ pé kó padà lórí yín. kò ní mọ, kò sì ní má àwọn ọmọ rẹ̀. ìgbà tẹ́ ṣe pé yìí lọ́rùn ó bá ṣe orí rẹ̀ tí ó tún kún sí lágbára Ọlọ́run. gbogbo ẹ̀yin tẹ́ ń gbé Ìgbòho ṣépè náà, torí aláwọn kan náà tẹ̀tún gbogbo èpè tẹ́ ṣẹ́ fún Ìgbòho kò ní ṣẹ lórí rẹ̀, kò ní ṣẹ lórí àwọn ọmọ rẹ̀ lágbára Ọlọ́run. ìgbà tẹ́ ẹ̀ wá ń ròyìn wọn láburú ìlọ́lọ́run mọ̀ sórí ìdùnnú fún ẹ. èyí tẹ́ gbé Koko Zaria náà ṣẹ́ kò ní ṣẹ. gbogbo àwọn tẹ́ gbé ṣépè èmi kékeré náà tẹ́ gbé ṣépè ìpè yín ò ní ṣẹ. kò ní ṣẹ lórí yín, kò ní ṣẹ lórí tèmi náà lágbára Ọlọ́run. wọlá àjẹkà ṣoṣo Ọlọ́run, wọlá àṣẹ Ọlọ́run, wọlá agbára Ọlọ́run. afọlọ́ Ọlọ́run àfi bí Ọlọ́run fún gbogbo ẹ̀yin ọkùnrin, gbogbo ẹ̀yin bàbá yìí, àti jẹ àti mu àti ná àti ṣe bàbá lórí ọmọ àti ṣọkọ fún ìyàwó kò ní níyìn lára lágbára Ọlọ́run. ogun ìdílé ìyá ìdílé bàbá, Ọlọ́run bá wa ṣẹ́nu ayé yín. ẹ wá ní ṣìrìn ọkọ ọba àdá ọba ò ní sáyín lẹ́sẹ̀. wọlá títóbi Ọlọ́run, wọlá àṣẹ Ọlọ́run. ọmọ mi arámọ́tà láìrámọ́ Ọ̀yọ́, Ọlọ́run máa ń ṣe dáadáa fún wọn náà, máa ń ṣàánú. Alájà Mariam Rufai máa ń ṣe dáadáa fún yín. ọ̀rẹ́ mi àtàtà máa ń ṣe dáadáa fún yín. mọ́ dojú tì yín. wọlá títóbi Ọlọ́run, wọlá àánú Ọlọ́run. brọ́dà mi Adéníyì, Ọlọ́run máa ń ṣe dáadáa fún yín. báwo lọ́dọ̀ yín, àdúrà yín gbẹ̀ ní dààmú. Ọlọ́run bá ń fi yín lọ́kàn. ẹ̀kọ́ àdúró tì mí gbogbo gbà. ní mọ̀ ní Alhaji Abdulhakeem, Ọlọ́run bá ń ṣe dáadáa fẹ́yìn náà. Prince, Ọlọ́run bá ń ṣe dáadáa fẹ́yìn náà. mọ́ dọ̀rọ̀ yín rú, mọ́ da ọ̀rọ̀ yín rú, mọ́ dà yín láàmú. wọlá àjẹkà ṣoṣo Ọlọ́run, wọlá àṣẹ Ọlọ́run, wọlá agbára Ọlọ́run. wọ́n á fọlá títóbi Ọlọ́run fi bí Ọlọ́run fún yín. gbogbo ẹ̀yin ìyá tẹ́ wà lórí ètò mi, gbogbo ẹ̀yin ìyá tẹ́ máa ń pè mí ṣàkíyèsí pé Àjọkẹ́ ò rí báyìí ni, wọ́n fọlọ́ Ọlọ́run fi bẹ̀ gbogbo kíbi táwọn ọmọ tí yín náà bá dé, Ọlọ́run ṣe wọn lólu ọmọ fún yín. kò ní fọmọ pa yín lẹ́kún, kò ní fọmọ
dùn yín wọlá títóbi Ọlọ́run wọlá ṣe Ọlọ́run wọlá agbára gbogbo ẹni tó dùn kan tàbí kejì wá ń dùn lọ́kàn tí ń bà lọ́kàn jẹ́ tó ń gomijé lójú Ọlọ́run bá nu omijé yín nù yóò bá ń sẹkún yín dẹ̀rín yóò bá ń sẹ̀gàn yín dògbò wọlá títóbi Ọlọ́run wọlá ṣe Ọlọ́run wọlá agbára Ọlọ́run gbogbo opó ẹni tó bá ní opó lẹ́gbẹ̀ẹ́ ẹ jọ̀ọ́ ẹ inbox mi ẹ jẹ́ tuntun sọ fẹ́yìn tẹ̀ ṣẹ́ ń dé ẹni tó bá ní opó lẹ́gbẹ̀ẹ́ ẹ inbox mi wọ́n á bá yín train ọmọ yín wọ university level wọ́n á dẹ̀ máa fọ́ ọmọ yẹn lówó oúnjẹ lóṣooṣù ìwọ tó bá ti share video náà nítorí pé opó mi lè wà tí ò rí Alhaji Ismail Adémọ́lá àtèmi nìkan ẹ káàbọ̀ sórí ètò ẹ share video yìí kí àwọn opó yìí lè jàǹfààní oore yìí ẹ inbox mi ìwọ tó bá ní nọ́mbà mi ẹ jẹ́ kí n wá nọ́mbà mi jáde Saudi nọ́mbà mi kí n pè síta mo ní direct line náà bọ̀ mi ò mọ̀ lórí mo ní direct line Smile Voice tẹ̀ lè pè mí sí bọ̀ mi ò mọ̀ Smile yẹn lórí so Ọlọ́run bá ń ṣe dáadáa fún gbogbo wa gbẹ́ni tó ń tọrọ ọmọ alálùbáríkà ọmọ tútù ojú Ọlọ́run ṣe fún yín wọlá títóbi Ọlọ́run gbogbo ẹni tó ń tọrọ ọkọ ibùjókòó ayọ̀ Ọlọ́run ṣe fún yín gbogbo ẹni tó ń tọrọ aya Ọlọ́run bá wa fún yín láya alálùbáríkà àní ṣe pé aya bí ìyá yín torí àmọ́ tí ìyá yín ṣe fún bàbá yín ká má lọ tọrọ yìí ká má lọ rè ju èpèlé yín lórí torí èpè ni fún gbogbo ẹni tí bá ń ṣòro àdúrà bẹ́ẹ̀ tó bá mọ̀ pé ìyá rẹ̀ ò dá mọ́ ṣòro àdúrà bẹ́ẹ̀ fúnra rẹ̀ Ọlọ́run bá wa ṣàánú fún yín kò ní yẹ̀yẹ́ yín kò ní dojú tì yín Alájà Monsura Latecom Monsurat Abdulrazak olólùfẹ́ Àjọkẹ́ ẹ káàbọ̀ sórí ètò Ọlọ́run bá ń ṣíjú àánú rẹ̀ wò yín má dà yín láàmú má yẹ̀yẹ́ yín ìlú Nàìjíríà Ọlọ́run bá wa tún ṣe tó bá ṣe pé Yorùbá nation lọ́kàn ó balẹ̀ táàrí dùnú bẹ́ẹ̀ Ọlọ́run tètè bá wa ṣe kó yá kíákíá tó bá wá ṣe yí pé oore ń bẹ́ ń bi píká sì tún máa jẹ́ Nàìjíríà for life yìí lọ́nà ni Ọlọ́run dákun àwọn ẹni tí ń da Nàìjíríà láàmú tí ò jẹ́ kí wọ́n ṣe ẹ̀tọ́ wa fún wa Ọlọ́run bá wa palẹ̀ wọn mọ́ ńlẹ̀ wọ́n là jẹ́ kan ṣoṣo Ọlọ́run wọ́n là ṣe Ọlọ́run wọ́n là gbára Ọlọ́run ìwọ tó bá fẹ́ pè mí sórí Saudi number mi àbí kó send mi ní kó DM mi lórí Saudi number +966 59 26 42 194 +966 +966 59 26 42195 194 ẹ jọ̀ọ́ ẹni tó bá lè bá mi type ẹ bí mo ṣe ń ṣe kó bá mi pin ní ẹ̀bẹ̀ +966 59 26 kí ló dé tó ń kú lójú ń tiẹ̀ +955 +966 59 26 42194 Ọlọ́run ṣe dáadáa fún gbogbo wa àní dààmú Alájà Latifat ẹ káàbọ̀ Ọlọ́run dá gbogbo wa láàmú ọ̀rọ̀ owó dàgbà wa tá a wà lájò Ọlọ́run jà kéré àjùdélé àní táàjù gbésájò gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ̀ọ́ mo fẹ́ good morning Alhaji by this time evening làwa wà gan ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tó mọ̀ pé ò máa ń wo program mi jọ nítorí Ọlọ́run mọ̀ bá wọn lọ kọ́mẹ̀ntì aburú sábẹ́ kọ́mẹ̀ntì ó ń kọ́mẹ̀ntì Ọlọ́run ojú ó dáa fún yín ẹni tó bá mi pì ní nọ́mbà yìí thank you so much wà lẹ́yìn náà ni ẹ má lọ kọ́mẹ̀ntì mo fẹ́ ṣe wọ́nì fún yín ẹ má lọ kọ́mẹ̀ntì sórí kọ́mẹ̀ntì èèyàn kẹ́ ẹ má ṣépè sí bẹ́ẹ̀ orí èèyàn mi wọn ẹ ṣépè fún o wàláì làhásìm ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ bá mi pín nọ́mbà yẹn ṣe mo dúpẹ́ orí èèyàn mi wọn kì í ṣépè fún o ẹ mọ níjọ́ tán bí èèyàn mi ẹ mú wú mi tán ìwẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ mọ́ náà sọ pé yóò ṣòfò ní yóò kú ní ẹ ṣọ́ra gbogbo wọn tó bá ti jó lólùfẹ́ mi ẹ jáwọ́ mọ̀ wù ẹ lẹ́kọ̀ọ́ ṣẹ̀mọ̀ pẹ́kọ̀ọ́ la mọ̀ ń kọ́ra wá ń bí ẹ já mọ̀ wù ẹ lẹ́kọ̀ọ́ ẹ já mọ̀ wù ó làákàyìn tiwa ẹ má lọ sórí kọ́mẹ́ǹtì èèyàn tí ò bá ṣe pé téèyàn bá kọjá ààyè rẹ̀ ni màá bu lórí post mi èèyàn mi tó bá sọ̀rọ̀ mi lè ní thank you you are blessed ibi kọ́mẹ́ǹtì lèmi àtèèyàn mi ti máa ń dọ̀rẹ́ ẹ dákun torí Ọlọ́run mo bẹ̀ yín ni gbogbo ká lọ mọ gbéra wa ṣépè kò ní dáa fún ọ olórí burúkú èèyàn mi ó sì sọ̀rọ̀ bí ìgbà pé ó mọ̀yàn rí láì mú ń tọ̀ ń rí ẹjọ́ nítorí Ọlọ́run ẹja stop ẹ̀ Ọlọ́run jọ̀rọ̀ gbogbo wa à ń gbàdúrà gan kò tí ìgbà wà tún ní ká tún máa forí ara wa gbèpè ẹjọ́ nítorí Ọlọ́run Afabdulhakeem ẹ̀yin náà lọ tún bá ń kọ̀rọ̀ o ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ bá mi pín ní nọ́mbà ẹ ṣeun ẹ̀yin náà lọ tún bá ń kọ̀rọ̀ o torí ìrọ̀lẹ́ pa MC o ẹ má jẹun fi yẹn gbá front mọ́ o ọjọ́ ọ̀la yín ẹ sì yọ̀ǹgì o ẹ ní ní tẹ́ fẹ́ ṣe inú ayé tó pọ̀
subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala al-mursalin, alhamdulillah. I love you all my fans, I love you so much. Assalamu alaikum warahmatullah.